Akiwa ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀. According to the time, ibi tí olúkálùkù wa bá gbé wà. Jákèjádò gbogbo àgbáláyé, àkí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, àkí gbogbo ọmọ odù tó bí ìwà pé a kú dédé àkókò yìí. Àkí ládéládé, àkí lóyè lóyè. Ọ̀rọ̀ tó dé lẹ́yìn, ta ni ká blame? Ta ni ká dá lẹ́bi? Mo kí wa bí a ti ń wọlé sórí ètò, ẹ bá wa gbọ́ lé share button, ẹ bá wa pe onílé, ẹ bá wa pe àlejò, gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire a fẹ́ bá sọ̀rọ̀ ní dédé àkókò yìí. Pàápàá jùlọ mo máa ẹ̀yin tẹ́ bá mọ gómìnà wa ní ìpínlẹ̀ Èkìtì, mo máa wá kí mẹ́sẹ̀jì mi kó dé ọ̀dọ̀ wọn, torí pé àwọn ni ọba mi Èdùmàrè gbé ìṣàkóso ìpínlẹ̀ Èkìtì lé lọ́wọ́, tí a dẹ̀ gbọ́dọ̀ gbà fún wọn lákòókò yẹn. Tí nǹkan kan bá dẹ̀ wá ń ṣẹlẹ̀ nílùú tó túmọ̀ sí wípé His Excellency Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí, àwọn náà ni a tún máa ṣe kíni, àwọn náà la tún máa pè sí àkíyèsí kí wọ́n gbà wá. Nítorí pé ẹ̀yin àgbàlagbà lẹ́pà lówe, ẹni a kì í gbélé ara ẹni ká fọrùn rọ́. Àwọn ọmọ káàárọ̀ oòjíire ti ń fọrùn, a ti ń gbénú lé wa, àwọn kan ti ń fọrùn rọ́ báyìí o. Ṣùgbọ́n kó tó di pé gbogbo wa máa fọrùn rọ́tọ́, ẹ já pariwo ara wa síta. Mo ní bílí pé a nílò láti ṣe ẹnu wa ní dédé ṣíbí lákòókò tá a wà yẹn. A nílò láti kégbe síta kí wọ́n gbà wá. Torí pé ohun tó ń bọ̀ yìí ó ti kọjá nǹkan tá à ń lérò before. Ó ti ṣe kíni, ó ti kọjá ohun tí a lérò gbà before. Kó tó di pé ẹ̀kọ́ ò ní ṣojú múmu, ẹ já pariwo ara wa síta. Koiki Media will bring the world closer to your doorstep. Àkí ládéládé, bẹ́ẹ̀ ni àkí lóyè lóyè. Àkí gbogbo àjùnilọ tí ń wọlé sí orí ètò. Bí ẹ ti ń wọlé, ìrànlọ́wọ́ kan ni mo bẹ̀ yín kẹ́kọ̀ọ́ ṣe fún mi, ó ní wípé ẹ kò bá mi share. Mo gbàládùra pé ọwọ́ tí ẹ fi ń share ẹ ní fi gbọ́mọ sí. Ẹ kò bá mi share. Àwa ń wá, pàápàá jùlọ àwa tá jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì. Nítorí pé kí nìdí tí mo fi sọ pé àwa tá jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì, gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ni o. Ṣùgbọ́n wọ́n ní ilé là ń ṣe ká tó ṣèta. Kí n tó lè máa sọ wípé Ondo State, Ọ̀yọ́ State, màá kọ́kọ́ fojú tó ilé ti tèmi náà. That is very important. Ó ilé ti tèmi gangan, màá kọ́kọ́ fojú tó náà. His Excellency Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí, ẹ bá mi share program kó dé ọ̀dọ̀ wọn. Torí pé mo wá kí ẹ rántí bàbá méjì tí wọ́n wà ní ọwọ́ ìsàlẹ̀ tí wọ́n jẹ́ orí adé. Ẹni tó bá rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn orí adé méjì, ẹ rán wa létí ní comment section. Ẹ̀yin tẹ́ ẹ bá ń gbàgbé ọ̀rọ̀. Torí pé àwa Yorùbá ó rọrùn fún wa láti tètè máa gbàgbé ọ̀rọ̀ àná. Ṣùgbọ́n àwa ò ní gbàgbé, a máa rán wa létí. So kó tó di pé another one tún ṣẹlẹ̀,
ẹ jẹ́ ká fojú tó o, ẹ ká fojú tó, ẹ ká fojú tó o. Ó ń bọ̀ wọ́n tún dé tán o. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ọmọ ìpínlẹ̀ Èkìtì, àwọn ará ibi tún wọlé dé o, wọ́n wọlé dé o. Ta la ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa àwọn Fúlàní. Èmi ò sọ̀rọ̀ nípa èmi ò sọ̀rọ̀ nípa any other person. Èmi ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú. But ohun tí èmi ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé a sọ̀rọ̀ nípa òṣèlú bí ó ṣe ọ̀rọ̀ kí ni ohun tí a ń ṣe sí. Tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa insecurity, the issue of insecurity in Yoruba land, in ìpínlẹ̀ Èkìtì, gbogbo àwa ọmọ ìpínlẹ̀ Èkìtì ẹ ká súnmọ́ bí. The same Ìkọ̀lé local government tí wọ́n ń gbà wọlé sí ìpínlẹ̀ Èkìtì, wọ́n tún bẹ̀rẹ̀ ń bẹ̀ o. Ẹ jẹ́ á rántí ọdún bíi mélòó kan sẹ́yìn kó tó di pé His Excellency Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí Òláfi, nítorí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní Ìkọ̀lé local government ní bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Tí èèyàn bá ṣe dáadáa, àwa máa sọ o. Àwa ń ṣe olóṣèlú, ṣùgbọ́n tá a bá rí ohun tọ́, a gbọ́dọ̀ sọ. Àtúwá fẹ́ rán wọn létí ìgbésẹ̀ tí wọ́n gbé lọ́jọ́ kìíní àná, kan tó bá wa gbé ìgbésẹ̀ náà. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi dáadáa Mr. Fẹ́mi Kútì. Ẹ bá mi gbọ́ lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Ẹ ṣé gan ni. Bàbá wa Ọmọlọ́lá Fúnṣọ́, ẹ ṣé gan ni. Ẹ bá gbọ́ lé share button. Ẹ káàbọ̀ sórí ètò. So ìgbésẹ̀ wo ni His Excellency Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí, ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Ìgbésẹ̀ tó ń gbé lélẹ̀ màá láyé yín. Bàbá mi ẹ ṣé gan ni. Mo ti fit. I'm not okay. Ẹ ṣé gan ni sir. Ẹ ṣé gan ni. Ẹ kú àkíyèsí. Ẹ ṣeun sir. Ní rógun àìsàn. Àṣẹ Èdùmàrè. Ìgbésẹ̀ wo ni Excellency Gómìnà Oyèbánjí ni wọ́n gbé gbà yẹn tí ó múnú wa dùn? Bàbá lọ sí area Ìyímẹ̀rọ̀, Ìtápájì, Èkìtì. Gbogbo àwọn igbó tí àwọn ará ibi ti ń operate ńgbà yẹn, tí wọ́n ti ń jíyàn gbé, tí wọ́n ti kidnap ṣọṣẹ́ ìbú wọn. Gómìnà Oyèbánjí lọ bẹ̀. Ó fi ibẹ̀ ó fi dá oko. After ìgbà tó fi dá oko, ó kó àwọn agbófinró RRS, Nigeria Police, Civil Defence, sójà. Bàbá bá wa kó wọn sí inú oko náà. Ohun tí Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí ṣe nìyẹn, tí wọ́n fi pọ́n ká wọn lé Ìkọ̀lé local government nígbà yẹn, kó tó di pé wọ́n darí padà sí Kwara tí ààyè ò gbà wọ́n mọ́ ní ìpínlẹ̀ Èkìtì. Everything died down. Ṣùgbọ́n nísìnyí His Excellency wọ́n ti padà ń wọlé o. Ọgbọ́n wo la tún fẹ́ dá sí? Ẹ̀yin tẹ́ wà lórí ètò, ọgbọ́n wo ni ká dá sí? Gbogbo ilẹ̀ Yorùbá ni o, kò ṣe ìpínlẹ̀ Èkìtì nìkan.
ṣùgbọ́n ilé la ń ṣe ká tó ṣèta, òun ló jẹ́ ká gbé láti ilé, òun ló jẹ́ ká gbé prógámù tèmi náà láti ilé, torí pé iná ti jó lórí kókó ọmọ Yorùbá. Ó ń bọ̀ tí gbogbo wa ń pariwo before, òun ṣe pé ó ń bọ̀ ń sìn, ó ti wà, kì í ṣe ẹ̀yìnkùlé olúkálùkù ló wà ń sìn, ó ti wà nínú ilé olúkálùkù. His Excellency Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí, ní kẹ́ máa sọ nípa ọ̀rọ̀ ìbò yín o, ṣùgbọ́n eléyìí tó tí àwa máa pè yín, tí àwa máa rọ̀ yín sí ni pé the matter of insecurity now in Ekiti, wọ́n ti gbà tí Kwara wọlé o, wọ́n ti wọlé o, kẹ́yìn náà dẹ̀ ti mọ̀. Ìgbésẹ̀ tẹ́ bá wa gbé lọ́jọ́ kìíní àná ó wọ́ọ̀kì o. Ìgbésẹ̀ wo lẹ tún fẹ́ bá wa gbé this time around? Torí pé àwa tí ẹ̀ ń ṣe gómìnà lé lórí, mo ní bílí pé kò ní dùn mọ́ yín nú, wọ́n á máa pa wá. Nígbà tó bá ti di pé wọ́n ti ń gbé agbófinró civil defence, kí wá ní kí àwa ará ìlú, kí wá ní ká máa expect? Kí ni ká máa expect? His Excellency, abẹ̀yìn àrọ̀ yín, ẹ bá wa gbé ìgbésẹ̀ akọni tí ẹ gbé lọ́jọ́ kìíní àná, ẹ bá wa gbé. Ẹ má kọ́pì arákùnrin tó wà ní Ondo State yẹn o, bẹ́ẹ̀ ni. Torí pé àwọn kan kàn fi life ọmọ Yorùbá, wọ́n kàn fi ń play politics ni. Ṣùgbọ́n èèyàn tó bá ṣe dáadáa, àwa máa sọ. Ohun tí mò ń sọ, mi ì sọ pé ẹ má ṣì mí gbọ́ o, èèyàn tẹ́ wà lórí ètò pẹ̀lú wa. A sọ pé Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí ni bẹ́ẹ̀ sí o, no. Tàbá ti sọ bẹ́ẹ̀, ó túmọ̀ sí pé a ti ń campaign fún wọn nìyẹn. Àwa ò dẹ̀ ń ṣe, à ń ṣe campaign manager. But lọ́jọ́ kìíní àná tí ọ̀rọ̀ insecurity tó da nǹkan míì ní ìpínlẹ̀ Èkìtì, bàbá ẹ̀ bá wa gbé ìgbésẹ̀ kan, òun náà la dẹ̀ sọ lẹ́ẹ̀kan yẹn, ó dẹ̀ work. Ìwọ tó bá jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì, mo ní bíi pé wàá mọ̀ sí nǹkan tí mò ń sọ yìí. So tó bá dẹ̀ tó ń ṣẹlẹ̀ ńsìn, a nílò láti padà pè wọ́n. Tó bá jẹ́ pé the same first thing tó ṣe lákọ̀ọ́kọ́ yẹn náà ló fẹ́ padà ṣe, because ní oṣù bíi mélòó kan la gba area ibẹ̀ yẹn lọ sí Èrùkú nígbà tí wọ́n fi kidnap ní Èrùkú nínú ṣọ́ọ̀ṣì. A rí i pé oko yẹn náà ṣì wà ń bẹ̀, àwọn agbófinró yẹn a dẹ̀ rí wọn náà bẹ̀, ṣùgbọ́n ọgbọ́n wo la tún fẹ́ dá sí this time around? Tàkọ́kọ́ yẹn work dáadáa, tí mo lè confirm ẹ̀ dáadáa, mo lè confirm ẹ̀, ó work. Tí nìyẹn tí èmi fúnra mi tí mo fi jáde síta, tí mo fi ń padà pe gómìnà ìpínlẹ̀ Èkìtì. Torí pé mo mọ̀ pé àwọn tán fún yín ní idea yẹn gbà yẹn, mo mọ̀ pé wọ́n ṣì wà láyé. Mo mọ̀ pé wọ́n tún lè fún yín ní another advice, another idea míì tí a tún lè lò láti conquer wọn ní ìpínlẹ̀ Èkìtì. Ẹ bá mi gbọ́ lè share button, ọwọ́ tẹ̀ fi tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí. Now, ẹ jẹ́ ká wá lọ sí ilẹ̀ Yorùbá generally. Ǹjẹ́ akọni jagunjagun kábíyèsí orí adé tí wọ́n pa ní Àkúrẹ́ North, báwo ló ṣe rí lọ́kàn tiyín? Báwo ló ṣe rí lọ́kàn tiyín? Torí pé jagunjagun ni bàbá yẹn. Jagunjagun bàbá yẹn ti ń jà fún Yorùbá since
àwọn àti bàbá Olújàrẹ́ ọba Ìjàrẹ́ tí wọ́n wà jàǹgbà yẹn tí bàbá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá dàgbà dáadáa Olújàrẹ́ bàbá dàgbà dáadáa títí tọ́ dẹ̀ fi jáde láyé kò sí nǹkan kan tó ṣe ìlú Ìjàrẹ́ bàbá ń kojú ẹni Fúlàní ni kò tó wá ṣe Fúlàní nìkan bẹ́ẹ̀ ni tó pé bàbá yẹn fún ara wọn ló máa ń ṣọ́ ìlú wọn ní Yorùbá yá wọn ju méjì sí Ondo State yẹn ìkejì ni tí wọ́n ti pa yín ẹ bá gbọ́ jagunjagun ọba tó dúró déédéé ṣùgbọ́n látàrí àbọ̀dè tí ń bẹ ní ẹ̀rín tiwa ni ọwọ́ fi ráyè ká bàbá yẹn àti wípé alámì wà nínú àwọn Fúlàní tó wá ṣiṣẹ́ láabi yẹn bẹ́ẹ̀ ni torí pé tí ò bá sí alámì lẹ́rìn wọn nígbà tó ti yìnbọn tí bàbá tí ìbọn wọlé sí bàbá lára kí ló dé tí wọ́n wá gbé ẹsẹ̀ bàbá tí wọ́n di ẹsẹ̀ bàbá mú tó pé wọ́n ní tó bá tún gbé bàbá á tún jọ ẹsẹ̀ mọ́lẹ̀ bàbá á tún lóhùn á tún gbé bàbá lẹ̀ ọba ni mí ẹ lè gbé mi ọba ni mí ẹ lè gbé mi ẹgbẹ́ mi lẹ̀ wọ́n á tún gbé bàbá kalẹ̀ wọ́n dẹ̀ ní ẹnìkan ó sọ Yorùbá lára wọn nígbà tí wọ́n dé lóòótọ́ wọ́n náà wọn tó kù Fúlàní ni wọ́n ń sọ èdè Fúlàní ni wọ́n ní wọ́n ń sọ according to àwọn bíi mélòó kan tó ṣojú wọn tí bàbá wa dáadáa bàbá ọmọ Ẹdẹmà tí wọ́n ti lọ fi ọ̀rọ̀ wá wọn lẹ́rù wọ́n ní ẹnìkan wà lára wọn tó jẹ́ Yorùbá a máa play ohun kan fún yín tí ẹ máa gbọ́ ohun kan tí mo kàn wá kẹ́ bá mi ṣe ni pé ẹ kàn bá mi gbọ́ lé share button ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí àṣẹ Èdùmàrè kí ni èròǹgbà tí yín kí ni ká tún ṣe kí ni ká tún ṣe Koiki Media will bring you the work closer to your doorstep. Láfta ìgbà tó tún pa bàbá ṣe mọ̀ pé wọ́n ti padà wá sìn sí dìse Àkúrẹ́ náà tìyẹn náà ṣe ní o but kò tó ń ṣe dìse Màgàmọ̀ tí wọ́n ti operate yẹn tí wọ́n ti pa kábíyèsí yẹn kò ń ṣe dìse Màgàmọ̀ yẹn mọ́ again ó dà pé ìlú tó tún tẹ̀lé wọn ní along after Ìkẹrẹ Èkìtì wọ́n ti gbàgbé orúkọ Ìta Ògbólú èrè after Ìta Ògbólú wọ́n tó tún operate ń bẹ̀ báyìí lánàá again even bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí protest ń lọ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà ṣùgbọ́n a kò ní one or two audio tí a fẹ́ play fún ẹ̀yin olólùfẹ́ wa ẹ kàn bá wa gbọ́ lé share button kọ́ta kan wá kẹ́ bá wa ṣe nìyẹn kẹ́dẹ̀ bá wa fi èròǹgbà tí yín kẹ́ bá wa fi sí comment section. Another fresh attack. Èkìtì local government tí Nàìjíríà ò bá wá nǹkan ṣe sí àbí Kwara lẹ́pẹ́ ni nǹkan tó ń bẹ nínú Kwara State lọ́wọ́lọ́wọ́ yìí ó máa affect gbogbo ilẹ̀ Yorùbá yìí ogun tí ń bẹ nú ẹ̀yìn pẹ̀lú gbogbo inú gbogbo wa yìí pátápátá tí wọ́n bá sọ pé kò sámọ̀tẹ́kùn ẹnìkan ò ní wá àmọ̀tẹ́kùn ò ní sí ẹnìkan ò ní sí wọ́n ràn bá àmọ̀tẹ́kùn ọ̀ nísìnyí mìíràn tí aládìkan lẹ́ ń pariwo ẹ̀dẹ̀ pè ní wọn Nàìjíríà so definitely irọ́ ní wọ́n pè Nàìjíríà there is no land for Nigeria. It's a fraud. It's a fraud. It's a fraud. Fresh attack. Abá ti sọ kátá. Àní ti sọ tán èmi máa tún ṣẹlẹ̀. Èmi máa tún ṣẹlẹ̀. Àwọn tó ń ṣe ìjígbélé àná aláàánú yìí sìn. Àbọ̀ tó ń tún pa àwọn yẹn lọ báyìí.
Kai. And we are suffering and smiling. Suffering and smiling. Nigeria, Kai. Mo bí táwa mọ̀ gbogbo wa náà àmọ̀ òwúra wa náà. Àmọ́ o. Ìdí kálukú bá gbóná là gbọ́. Àmọ́ bí táwa mọ́ o. Má jẹ́ ká tanra wa o. Àmọ́ bí táwa mọ́. Ṣe kíni? Àmọ́ bí tí a wà mọ́. Ìwọ tó bá ṣì ń gbénu Nàìjíríà náà, tó bá sọ mi pé o mọ bí tó wà, you are deceiving yourself. Àmọ́ bí táwa mọ́. Nàìjíríà gbà wá o, àmọ́ bá tó ń ṣẹlẹ̀ mọ́ o, wọn ò já jẹ́ wọn ò já rìn mọ́ o, ọmọ òde lọ sùn o, ẹgbà wá o nílùú ààbò ẹgbà wá o láwàá jẹ́gúnlẹ̀, wọn ò já sí mi mọ́ o, oṣooṣù lọ́mọ́. Ìlú ààbò tí wọ́n tú yáyà jáde lé ní báyìí, tí wọ́n pàrọ̀ ebe kọ́ gbà wọ́n. The same Àkúrẹ́ North náà ni tó súnmọ́ state capital, and this attack ó ti ń ṣẹlẹ̀ since tí gómìnà Ayédàtiwá ti wà ní ọ́fíìsì, and kò sí nǹkan ẹyọ̀kan báyìí tí gómìnà Ayédàtiwá tó rí ṣe sí. Gómìnà Ayédàtiwá ta lẹ̀ ń ṣiṣẹ́ fún náà? His Excellency ta lẹ̀ ń ṣiṣẹ́ fún? His Excellency ta lẹ̀ ń ṣiṣẹ́ fún? Bàbá mi Ọláwálé, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ ẹ bá mi share, ẹ bá mi gbọ́ lé share, mo trust ní ọwọ́ tẹ wá fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ̀ sí àṣẹ Èdùmàrè. Gómìnà Ayédàtiwá ta lẹ̀ ń ṣiṣẹ́ fún? Torí pé wọ́n ń sọ, wọ́n ní àwọn kan nínú nípò ìjọba wọ́n ń ṣiṣẹ́ fún àwọn àtìláwí tá à ń sọ̀rọ̀ nípa yín. Gómìnà Ayédàtiwá ṣé ẹ̀ wà lára àwọn tó ń ṣiṣẹ́ fún wọn ni? Ní ẹ fi lè gùn lé iṣẹ́ tí ọ̀gá yín ṣe kalẹ̀. Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ gómìnà Rotimi Akeredolu. Ọlọ́run kó bá mi fi ọ̀run kẹ́ wọn. Gómìnà Ayédàtiwá ta lè ń ṣiṣẹ́ fún? Ṣé Yorùbá tẹ̀ ń ṣe gómìnà lé lórí lẹ̀ ń ṣiṣẹ́ fún ni? Because very thank you sir Mr. Ọláwálé, ẹ ṣé gan ni sir. Very close to state capital Àkúrẹ́, the same local government Àkúrẹ́ North, and there was a time tí wọ́n lọ bẹ̀ tí wọ́n pa ènìyàn 30 something. Tẹ bá mi mọ̀ bóyá ẹ̀yin tẹ wà lórí ètò pẹ̀lú mi mọ̀ bóyá ẹ rántí, cause àkọ́tẹ̀ ti béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lọ́wọ́ wọn èèyàn tí wọ́n ti dá wa lóhùn ní comment section. A béèrè a ní ta ló mọ ọba méjì tí a gbé sórí ìròyìn wọn pé ṣé ẹ rántí wọn, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn ní bí ọdún bíi mélòó kan sẹ́yìn ní ìpínlẹ̀ Èkìtì ní Ìkọ̀lé local government. Àríyàn tó kàn dá wa lóhùn, bóyá àwọn èèyàn ọ̀dẹ̀ mọ́ ni wọ́n ṣe lè dá wa lóhùn. Ta ló rántí ìṣẹ̀lẹ̀ ní ọdún tó kọjá, ìṣẹ̀lẹ̀ Àkúrẹ́ North tí wọ́n ti pa ènìyàn 30 something ní ọjọ́ kan ṣoṣo, tí wọ́n tún kidnap wọn kan lọ́ngbà yẹn? Ta ló remember? Ta ló rántí? Àìmọye attack ní same Àkúrẹ́ North, very close to government house, very close. How many kilometers? Ní Àgàmọ̀, Èlúbọ̀ sí government house, how many kilometers? Ẹ jẹ́ ká bira wa. And everybody keep note.
Can we continue like this? Bàbá Akíntóyè sọ fún wa ńgbà ẹ̀, ó ní wọ́n fẹ́ gba ilẹ̀ yín ni. Ó ní Fúlàní ò ní àjẹ́ndà méjì ju wípé kó pa yín kó gba ilẹ̀ yín. Àwa tá dẹ̀ nílẹ̀ a dẹ̀ dákẹ́. Ẹ já máa gbọ́ ohun tí à ń gbọ́ lọ ní ìlú bò. Wọ́n gbọ́ o, ẹ gbà wá o, ẹ ṣàánú wa o, Nàìjíríà ẹ gbà wá o, ẹ gbà wá ní Ondo State o, àmọ́ báyọ̀ ti capture wá o, wọn ò fẹ́ ká rìn, wọn ò fẹ́ ká wo o, ẹ gbà wá o, ẹ̀yin èèyàn ẹ ṣàánú wa o. Lẹ́tẹ̀sì kan tó ṣẹlẹ̀ báyìí wọ́n ti gbé ẹlẹ́ran àti ìyàwó ẹ̀ o, ẹlẹ́ran tó ń tẹran lọ́ba ilé àṣebábà ilé ló ti tajà, ẹlẹ́ran tó ń tajà lọ́ba ilé o, wọ́n ti gbé wọn àti ìyàwó ẹ̀ lọ o. Wọ́n ti ṣúùtì èèyàn bí ẹni yẹn wà ní Dèbórà hospital wà lẹ́sẹ̀ báyìí ẹ̀kọ́ ọ̀run o. Can we continue like this? Ṣé ká dákẹ́ kàn pa everybody tán? Wọ́n bá àwọn péréte tó bá wá kù kí wọ́n fi ẹ̀sìn kí wọ́n fi convert wọn by fire by force kí wọ́n wá máa ṣerú lábẹ́ Fúlàní. Ṣé bí ẹ̀yin ọmọ Yorùbá ṣe fẹ́ nìyẹn? Nítorí pé tí ò bá jẹ́ bí ẹ ṣe fẹ́ nìyẹn, a ní máa ṣe ètò tí ì ṣe pé bóyá a ní kẹ́ mówó wá, kẹ́ má lè máa bá wa share, kẹ́ má lè máa bá wa comment. Ẹ kàn fi wá kalẹ̀ sórí ètò kákọ̀ máa tójọ́ wọn bá péréte. Gbogbo èèyàn tó ṣe comment báyìí látàárọ̀ kò tí ì pé ènìyàn 5. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́kọláya tí ò rí lè kàn wá, màá rí comment, a máa fò ní. Àbí ibi tí wọ́n ti ń ṣe campaign Ọ̀yọ́ ń pè wá, tó bá jẹ́ àwọn ibẹ̀ yẹn ni, gbogbo yẹn á jókòó síbẹ̀, ẹ máa bá wọn share, ẹ máa bá wọn comment. Can we continue like this? Can we continue like this? Tó bá jẹ́ ibi tí bọ̀bọ̀ ọmọ àlè tó wà l'Amẹ́ríkà yẹn, tó bá jẹ́ ibi tó ti ń da ilẹ̀ Yorùbá rú, tó ti ń ṣe program tó fi ń da ilẹ̀ Yorùbá rú, òní báyìí ó ti kó ọmọ Ọ̀yọ́, ó ti kó wọn sí yọ́yọ́. Ẹ wò ó sí. Oròbóyá òun nìkan lè dá, oròbóyá wàá jókòó sí Amẹ́ríkà, wàá wá bá Ṣèyí Mákindé, wàá bàjà, wàá wá win ẹ̀. Nǹkan tó kàn ń dùn mí fún ni pé ìbá tiẹ̀ máa bọ̀ ọ́lé kó wá kojú Ṣèyí fúnra rẹ̀. Tó bá jẹ́ wọn ibẹ̀ yẹn, ó máa easy fún yín láti máa share, láti máa comment. Can we continue like this? Irú ìbẹ̀rù wo ló wà lọ́yà wa? Irú ìbẹ̀rù wo nìyẹn? Ṣáà ní kẹ́ wá bú anybody. Àpáwà tí a ti ń sọ náà látẹ̀kan, ṣáà bú anybody ni? Bú anybody náà. Ṣèbí ohun tí à ń fẹ́ kí àwọn olórí wa ṣe, ṣèbí òun là á béèrè fún. Ẹ wo irú nǹkan tá a sọ fún Èkìtì State Governor sìn. A ní wọ́n ti ṣe nǹkan tó múnú wa dùn rí nígbà kan sẹ́yìn. Tó dẹ̀ jẹ́ pé the same place yẹn, a rí pé lapses tuntun wà, àwa jáde síta. Àwa sọ fún wọn pé His Excellency ẹ bá wa ṣe ńgbà kan tó ti dá, tí a lè rí ipa ẹ̀, ẹ tún bá wa dọ́gbọ́n mi sìn. Ìyẹn ò la ebú lọ́nà, kò la ebú kankan lọ. A lot of information báyìí ló wà nílẹ̀ tí a mọ̀ nípa handicap tí àwọn Amẹ́ríkà wá gbé wa, tí gbogbo wa ń gọra wa ń gbà yẹn. A lot of things tó jẹ́ pé ó ṣẹ̀ wá wọ̀n ní nísìnyí pé wọ́n wá package irọ́ fún wa ni. Wọ́n ní wọ́n bọ́ǹbù Boko Haram, wọ́n bọ́ǹbù kìíní kan.
very dark man tó jáde síta ńgbà yẹn ó tún sọ ó no believe and it's true àní ọ̀rọ̀ yẹn deep àní sọ̀rọ̀ àtẹ̀ní sọ̀rọ̀ nípa yẹn ọ̀rọ̀ yẹn deep ṣùgbọ́n ìwọ tó o bá mọ àṣírí yẹn wàá bá wa gí o wọ́n pákéjì irọ́ fún yín ni o wọ́n pákéjì irọ́ fún ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ni àṣírí ni Koiki Media bring you the world closer to Ondo State ẹ bá wa gbọ́ léṣe bọ̀tún. Wọ́n àjá sí mi máa o, oṣooṣù la máa ń kọ́ wa o, tọ́yìn wọ́n bọ̀ o, ẹ gbà wá o, ẹ ṣàánú wa o, Nàìjíríà ẹ gbà wá o, ẹ gbà wá ní Ondo State o, àmọ́ báyọ̀ ti capture wa o, wọn ò fẹ́ ká rìn, wọn ò fẹ́ ká wo o, ẹ gbà wá o, ẹ̀yin èèyàn ẹ ṣàánú wa o. Lẹ́tẹ̀sì kan tó ṣẹlẹ̀ báyìí wọ́n ti gbé ẹlẹ́ran àti ìyàwó ẹ̀ o, ẹlẹ́ran tó ń tẹran lọ́ba ilé àṣebábà ilé ló ti tajà, ẹlẹ́ran tó ń tajà lọ́ba ilé o, wọ́n ti gbé wọn àti ìyàwó ẹ̀ lọ o, wọ́n ti ṣúùtì èèyàn bí ẹni yẹn wà nílé ìbọn hospital wà lẹ́sẹ̀ báyìí ẹ̀tẹ̀ kọ́ ọ̀run o, ẹ gbà wá nílùú àbò ẹ ṣàánú wa o, ẹ má jáde yàyé àjẹnu o, gbogbo àwọn mẹ̀kúnnù àlè jáwó àlè rìn o, onímọ́tò lè rìn ọlọ́kadà ò lè rìn nílùú àbò ẹ gbà wá o, ẹ ṣàánú wa o, Nàìjíríà rere ẹ gbà wá o, ẹ má jẹ́ kí Nàìjíríà yìí dàrú sá o. ṣé ilé ò ti wá dàrú sí à ń bira wa ni o ṣé ilé ò ti dàrú béèrè ni o tó wá di pé inú ilé gan ta fowó wa kọ́ǹsìn ká máa sùn lọ́nbẹ̀ ti fúnra ní a gbọ́dọ̀ sùn oorun àsùnpìyè ni wọ́n bá dé tí báyìí ti máa wò ní gbogbo ọmọ káàárọ̀ òjíire níṣe bọ́lọ́run ṣe dá wa lélẹ́yìn kì í ṣe bọ́lọ́run ṣe dá wa nìyí ẹ̀yin olórí wa à ń bẹ̀ yín nítorí pé ẹ̀yin gan lẹ̀ ń kó ìjayà sí àwọn èèyàn lọ́kàn Fúlàní ò tó nǹkan tí wọ́n ń pera wọn ẹ̀yin olórí wa à ń bẹ̀ yín nìyí orí wa náà lè máa ṣe gómìnà lé lórí orí wa lè máa ṣe gómìnà lé lórí ẹ gbà wá ẹ ṣì wá lẹ̀ gbọmọgbọmọ àwọn pípìn tí ń pọ̀ jù mo wá kẹ́ bá mi gbọ́ àwọn interview kankan ní táwọn èèyàn ti sọ̀rọ̀ ní ìlú Àgàmọ̀ ní Àkúrẹ́ North Ondo State níbi tí ìṣẹ̀lẹ̀ láabi náà tó ti ṣẹlẹ̀ tí bá ti ń gbọ́ pé ọwọ́ wọn àti láwì pé ó ba ìkan lára àwọn akọni wa bẹ́yẹn ọgbẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi torí pé ẹ wá rí ìsìn ẹ rí pé wọ́n ti wá ń tájẹ̀tì àwọn akọni tí wọ́n mọ̀ pé tó bá ti ṣẹlẹ̀ tán tí wọ́n lè kojú wọn àwọn ló ti ń tájẹ̀tì ìsìn tí ẹ bá lọ sí Ìfẹ́lódùn local government ní bí ọdún bíi mélòó kan sẹ́yìn nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ mò ń sọ̀rọ̀ nípa Kwara o nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ operation yẹn ohun tí wọ́n kọ́kọ́ ṣe nìyẹn wọ́n wo àwọn tó jẹ́ alágbára tó pé tọ́lọ́ bá jogún agbára fún ọ̀rọ̀ yẹn lọ́kọ́kọ́ clear díẹ̀ the same thing ó tún bẹ̀rẹ̀ ní Ondo State báyìí
ṣùgbọ́n ẹ̀ kan jókòó sínú Ondo State ìjà òṣèlú lẹ máa ń jà kiri ẹ máa rí kankan ṣe sí ọ̀rọ̀ Fúlàní tó ń pa yín lẹ́yìn kọ̀ọ̀kan ní Ondo State wọ́n máa ṣe o. ìyájọ pọ̀rọ̀ ni kí lórúkọ ẹ̀. ọkọ mi ni Abbas. a máa sọ̀rọ̀ sókè o. ọkọ mi ni Abbas Adéyẹmọ. ìlú wo la wà yìí. Àgàmọ̀. lẹ́kọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ kí n pé ẹ kú ìdílé kábíyèsí. ẹ jọ̀ọ́ tẹ bá ń gbọ́ wa loud and clear ẹ bá wa tẹ yes tẹ bá ń gbọ́ wa ni o ẹ kò bá wa tẹ yes kẹjẹ ká mọ̀ pé ẹ ń gbọ́ ohun tí à ń play yẹn. bàbá jókòó sí níwájú ta ni bàbá ọba fún ok yẹn kábíyèsí alágàmọ̀ mo lọ sísàlẹ̀ ọba pè mí ní ọmọládọjà wá ń bí tọwọ́ ọmọládọjà ní ọmọ ń pè mí tó yà àgbàdo mo ti wá wọ́n ní ọmọládọjà wá ń bí o wọ́n ní ọba fún àbá mo tún lọ bá wọn wọ́n ní dúró ọ̀rọ̀ wa mo dó sọ̀rọ̀ wọn bẹ̀ wọn bí ti pé patient kan náà wà lẹ́gbọ̀n wọn ètò dé sí ọ̀dọ̀ wọn. ìyẹn àwọn tí kábíyèsí ń tọ́jú yẹn lọ bàbá ní òjò wọn ṣe fà òjò lẹ́ẹ̀mẹ́ta pé òjò kò gbẹ̀mú wọn ṣe fà òjò bàbá sáré fún pé àníjọ́jọ́ ọmọ kábíyèsí ó sáré di pé òjò ní bàbá wa nígbà gbọ́ sí etí ẹ̀ di pé tí bá ń pè é gbọ́ ariwo mi ó sáré wà ó ní wọn síta àjọ̀dún sí ẹgbẹ́ kábíyèsí ní ọba Àgàmọ̀ àjọ̀dún sẹ́gbà kò ju kọ́ wọ́n méjì kọ́ méjì tán méjì kọ́ pọ̀ pé omi ìkọ́ ìyẹn ọba fi ọba Àgàmọ̀ láti òkèèrè ní tiẹ̀ ní lọ́wọ́ iṣẹ́ wọn sọṣẹ́ wọn fún wọn pé ifá yín mú báyìí lónìí ifá yín dá báyìí lónìí ifá yín sọ báyìí lónìí o ìyẹn lọ kọ́ ẹ̀ lẹ́kẹ̀jì tán wọ́n á receive ẹnìkan pọ̀ ó ní ẹ̀lú ọba fi hàn sà bàbá ní o ṣé wà ń lé ọba ní ẹ. The question is that ta ni ọmọ Yorùbá tó pe kábíyèsí wípé ṣé kábíyèsí wà nílé ní like some minutes like bí 1 minute kó tó di pé operation yẹn bẹ̀rẹ̀ ta ni ọmọ Yorùbá tó pe kábíyèsí tí ó béèrè lọ́wọ́ kábíyèsí pé ṣé ẹ wà nílé tí kábíyèsí dẹ̀ rò bóyá ara àwọn client ọ̀wọ́n torí pé wọ́n ròyìn bàbá yẹn ìwọ ẹni tó bá ní àìsàn ọ̀fẹ́ ni wọ́n ní bàbá yẹn máa ń tọ́jú àwọn èèyàn ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ bàbá yẹn ọmọ Yorùbá kan pé bàbá sórí aago wípé bàbá ṣe ẹ wà lé kó tó di pé ọ̀wọ́n àti láwí dé nígbà tí wọ́n dẹ̀ dé ẹnìkan wà lára wọn tó jẹ́ ọmọ Yorùbá tó fi ó sọ Yorùbá ẹja máa bá lọ ẹ bá gbọ́ léṣe bọ́tì. ẹ mú wa lé torí àwọn àlejò ní bàbá pè àwọn àlejò ní bàbá pè ẹni yẹn kò pẹ́ sígbà yẹn ìrìn àtọmọ òjò ìyàwó wọn a wà ní ẹgbẹ́ ara wa akọ̀kọ̀kọ̀ rí èèyàn kan ó yọ di mọ́tò ó ṣí pé kí wọ́n bá ọba ò pé ṣé ó wo ọkọ yẹn ṣùgbọ́n ṣé mọ́tò bàbá mọ́tò ọba ẹni yẹn lọ bẹ̀ owó ó lọ díẹ̀ obìnrin àbọ́kùnrin àwọn ọkùnrin ní pẹ̀lú ba lọ́wọ́ ó ṣe bó ṣe ṣe tán pẹ̀ sígbà yẹn akọ̀rí wọn kọ́kọ́ dàbọ̀ kọ́kọ́ dún níbi abẹ́ mọ́tò wọn dàbọ̀ méjì bẹ́ẹ̀ àwọn yìí sí wọ́n yìí sí ibi tó bá wà ibi táwọn bá wà gan straight bullet bàbá kan wà níbí bẹ́ẹ̀ àgbọn ọkọ̀ rí bàbá ọkọ̀ rí bàbá wọ́n ti wá rí bàbá ẹ wá lọ bẹ́ẹ̀ yẹn kábíyá ni ọba fi ọba náà pé bí bàbá ló jókòó síbẹ̀. ṣe gbọ́ wọ́n ní ẹnìyẹn lọ bá lọ́bẹ̀ ó ní ẹ̀bọ̀ àfihàn ta ni ọmọ Yorùbá tó tẹ̀lé àwọn Fúlàní wá ṣọṣẹ́ ní ìlú Àgàmọ̀. ó ṣàlẹ̀ bọ́ àfin wọ́n ní ọba fi àbá ṣàlẹ̀ wọn náà sọ pàṣẹ wọn kí ọnu ṣé Yorùbá lẹni àwọn tó wá bá yín kì í ṣe Yorùbá báwọn náà ṣe wá sọ ìmúra wọn ló ṣe báwọn ló sọ pé wọ́n sọ pé bá ẹ mọ̀ pé ló máa
normal language ẹmọ normal bẹ́ẹ̀ ṣe máa ń kí bàbá ẹni ọba fún. ṣé àwọn tó wáyé ló sọ bẹ́ẹ̀. Ẹ̀kọ́ àwọn kan wà ń bẹ Yorùbá wà ń bẹ Haúsá wà ń bẹ bọ̀ bóyá wọ́n sọ wọ́n lé mọ́ láti di Haúsá bọ̀ àwọn tó wá ìmúra Haúsá náà kìtì wà tó gbójú gbómú tó dẹ̀ gbójú tán kọ́rùn bí ẹmọ àwọn tó gbúlẹ̀ tán wọ́n tó sí bẹ́ẹ̀tì wọ́n tó sára bẹ́ẹ̀ wàkàtí àwọn kan rí àwọn ní ẹ̀bùn wá sí. ó ti wá dé ibi pé wọ́n ṣí place number. wọ́n ti yin slave bullet sí kábíyèsí iná tọ́mẹ́ ní bàbá wa fún pé ẹ̀yàn òdòrò ládọjà di singlet mi mú di aṣọ mi mú iná mú aṣọ bàbá tó singlet mi bàbá wọ̀ ní alẹ́ àná yẹn mo dì mú. wọ́n ní òjò di aṣọ mi mú ìyẹn òjò ilé ọmọ ọlọ́dì mú ìyẹn bí ṣèṣin náà ó di aṣọ bàbá mú ibi táwọn wọ́n kó sáré dá gbogbo àwọn tá a ti wò mọ́ bàbá wọ́n dá gbogbo alágbogbo ní ti di aṣọ bàbá mú. bò wọ́n dá gbogbo agbágbágbágbágbágbágbá nígbà tó dẹ̀ kan náà bàbá kan pé ó kọ òjò dáná pé ìwọ òjò ní mo ṣe. ṣebí ẹ̀ ń fọkàn bá a lọ bẹ́ẹ̀ yẹn wọ́n ní àwa ẹ̀yin àgbàlagbà lẹ́ni tí kú ilé ò bá pa ni tìta kankan ò mà lè ṣíyàn fìlà ikú ilé máa wà lára ikú tó ṣí bàbá yẹn fìlà pèsè Olódùmarè ikú ilé wà lára ikú tó ṣí bàbá ọba Àgàmọ̀ ní Ondo State ikú tó ṣí bàbá yẹn fìlà ikú ilé wà ń bẹ o ẹ má jà tán ra wa vn yẹn mi nílò láti play ẹ lọ títí ṣùgbọ́n ẹ sì gbọ́ díẹ̀ ká tó sọ̀rọ̀ lé lórí ẹ fi èròǹgbà tí yín ẹ fi sí comment section ẹ já a mọ èròǹgbà tí yín ǹjẹ́ ara ilé wà lára àwọn tó wá ṣiṣẹ́ yìí because ọ̀rọ̀ yín wà obvious ta ni ẹni tó pe bàbá alákọ̀ọ́kọ́ wípé bàbá ṣe ẹ wà lé ẹlẹ́ẹ̀kejì wọ́n dé ẹnìyẹn ní ẹbọ àfín ó túmọ̀ sí wípé informant wà lára àwọn tó wá ṣiṣẹ́ yẹn. àwọn tó yìnbọn yẹn gbọ́dọ̀ dúró sí. wọ́n tó síwájú bàbá gẹ́gẹ́ iwájú bàbá yẹn dúró sí. close range ni o. Close ẹmọ ibi bí ìjàbẹ fáwọn ibi igi yẹn ibi igi tó wà bí ìbẹ̀rẹ̀ dúró sí. wọ́n síwájú sí ibi igi yẹn. ẹ̀yin sì ti di aṣọ bàbá. àti ti di aṣọ bàbá yẹn náà ní ẹ̀bọ̀n. bẹ́ẹ̀ òbí wa bàbá ní òjò ẹ sá lọ o ládọjà ẹ sá lọ o èmi àti wọn wá sàgbà bí bàtà sàgbà gbà bí. by that time gbà tí ìbọn ti ń dún lákọlákọ tí bàbá ti ń wò pé kọ́ wọ́n á di pé wọ́n á padà wá gẹ̀ẹ́tì àwọn ọmọ táwọn sọ pé kò di aṣọ wọn mú kẹ́ lè mọ̀ pé alágbára gidi ni bàbá yẹn àwọn gan tí wọ́n di aṣọ wọn mú gbogbo àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ń bẹ̀ yẹn wọ́n máa tó bí ènìyàn bíi 5 lọ́wọ́n tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣojú wọn títí dára olórí ọba wọ́n ní àwọn ọmọkùnrin yẹn wọ́n ní kán di aṣọ wọ́n di sígínẹ́ẹ̀tì bàbá mú wọ́n dẹ̀ ń dààmú bò wọ́n bí lè bọ̀ wọlé sí wọn lára. ṣùgbọ́n pàtó jẹ́ pé àwọn tí wọ́n wá wọ́n ti wádìí bàbá wọ́n ti mọ orí ènìyàn tí bàbá jẹ́ fún fèsì rẹ̀ lónìí rẹ̀ ǹjẹ́ nílẹ̀ Yorùbá ṣé bó ṣe ń lọ yìí ṣé a sì ní ọjọ́ ọ̀la rere ìbéèrè ni o èmi ò sọ pé a ní ọjọ́ ọ̀la rere o ló tẹ́ bá máa tún sọ ṣé a sì ní ọjọ́ ọ̀la rere ẹ̀já bíra wa pẹ̀lú bó ṣe ń lọ yìí ṣé àwa ọmọ káàrọ̀ òjíire bó ṣe ń lọ yìí ṣé òpó ṣì wà pèsè Olódùmarè. dàbí
ọwọ́ kan jáde dó síbi ìkan jáde lọ dó síbi ìkan wá dó síbi ẹnu ọ̀nà pé kí bàbá mọ̀ lè wọlé ẹ̀mẹ́ta wọn fi àwọn méjèèjì fi ìbọn léyìn àti ọmọ ẹ̀ wọ́n fi lé wa lọ ẹgbẹ́ ní ogun wọn lé yín àbọ̀ yìnyín wọ́n yìnbọn wọ́n fi ìbọn yín wá àti òjò ẹsẹ̀ náà tó jò wọ́n yìí sọ àwọn àgbà bí wọ́n sì gbà bí èmi ló sì bí mo bí bọ́lá ṣe mo wá dúró bí wọ́n wá gbé bàbá pé àyájọ́ ẹni ọba àwọn ẹni fẹ́ gbé wọn bàbá sọ pé ọba lè ní ẹ lè gbé mi ó yẹ gbé nílẹ̀ wọ́n jẹsẹ̀ lálá ọkọ mọ́lẹ̀ àwọn yẹn jọ wọn gbé wọn sílẹ̀ wọ́n sì gbé wọn sílẹ̀ wọ́n jọ wọn lẹ̀ wọ́n jọ wọn èwo dáhùn síbi dúró wọ́n jẹ dání mọ́lẹ̀ àwọn tó jọ ẹni ẹ mọ́lẹ̀ wọ́n ní ẹ̀yìn wọ́n ní ọba lè ní ẹgbẹ́ mi sílẹ̀ ìyẹn jẹ́ bàbá jẹsẹ̀ lè mọ́lẹ̀ lálárọ̀ bẹ̀ àwọn yẹn sún dàpọ̀ lulẹ̀ bàtà nǹkan tó ń rí ẹ mọ̀ pé wọ́n ti ní fókọ́sì ẹ̀ tí ní tájẹ̀tẹ̀ tó bá wá wọ́n tún sáré dídì padà pẹ̀lú bọ́ wọ́n tún yìnbọn sí bàbá padà pàpàpàpàpà ẹlẹ́kẹ̀jọ́ tó fẹ́ gbé wọn bàbá ní ọba lè mí ẹgbẹ́ mi lẹ̀ ọba àlú ilé mi àní ẹgbẹ́ mi bàbá tó jẹsẹ̀ lẹ́lẹ́kejì wọ́n tún ṣubú ègé ẹlẹ́kẹta bàbá ní ẹgbẹ́ mi lẹ̀ ọba lè mí bàbá náà jẹsẹ̀ mọ́lẹ̀ àwọn yẹn tó ṣubú bólẹ̀ wà ní gbogbo àsìkò ìdí wa ilé mo ti yọjú máa kọjú ẹ máa kẹnu ní. bílẹ̀ mi ti yọjú tó ń sọ́ra yọjú yẹn wọ́n gbé bọ́ wọ́n ló ti àwọn èèyàn mẹ́ta wọ́n kúrò mọ́ ẹsẹ̀ bàbá left. ṣe gbọ́ ibi gangan tí màá ti rí lẹ́sẹ̀ bàbá ti sáré bọ́. wọ́n ní èèyàn mẹ́ta lára àwọn pípù yẹn because mẹ́wàá ni wọ́n ní àwọn tó wá mẹ́wàá ni wọ́n ní èèyàn mẹ́ta lára wọn wá di ẹsẹ̀ bàbá mú wọn wá jẹ́ kí bàbá ráyè gbé ẹsẹ̀ sókè mọ́ bí bàbá ṣe ń gbé ẹsẹ̀ sókè tán ń dun ẹsẹ̀ mọ́lẹ̀ tí wọ́n fi kíní yẹn pa àṣẹ fún wọn. bàbá tí wọ́n pa yìí bàbá yẹn ti ṣe àwọn iṣẹ́ takuntakun pẹ̀lú ọba Olújàre àná ní Ondo State but àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ńgbà yẹn àwọn ọba kan ní Ondo State wọ́n rọ́ọ̀pù bàbá yẹn bẹ́ẹ̀ ni mi ò wá kí voice note yẹn mi tẹ̀ wá kó deep nítorí pé àwa fúnra wa ó yẹ ká lọ bẹ̀ ká lọ ṣẹ̀wọ̀n iṣẹ́ kankan like àwọn ọba kan ní Ondo State ni wọ́n ní wọ́n plan bàbá yẹn gbà yẹn tí wọ́n rọ́pù bàbá yẹn lọ́dọ̀ ìjọba. nítorí kíni kí là àwa ọmọ káàrọ̀ òjíire kí là ń gbà lọ́wọ́ ara wa kí ni ohun tí à ń gbà lọ́wọ́ ara wa. tí bá ń sùn lọ báyìí lóru tí bá tají bí léṣe ni màá tún máa wò ó tí màá máa nọjú lójú wíńdò tí bá rí nǹkan kan tó ṣe kẹ́lẹ́yìn màá máa wò ní kí ló dé. ìwọ ló máa ń rò bóyá ibi tí area ibi tó wà tó ń rò bóyá ó safe kò máa safe ó máa ti round everywhere. èyí tẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Fúlàní náà kí ni ohun tí ẹ fẹ́ gbà sí. ẹ ṣeun sa ọ̀gá mi ní wọ́n ní we need more security ground around our forests our villages. bẹ́ẹ̀ ni sir. the issue of insecurity sẹ́ àní kí ni kí a ṣe sí ẹ̀yin èèyàn ẹ wà lórí ètò pẹ̀lú wa ẹ dáhùn sí ṣé ohun tí ẹ ń sọ ni pé àwa nìkan ló kàn kò kàn ẹ̀yin ènìyàn bíi méjì péré tí bá ní
wọ́n dà pé Mr. Ọlá àti bàbá wa kan ló ń bá wa dáhùn sí látẹ̀kan. Ṣé ènìyàn méjì ló wà lórí ètò pẹ̀lú wa? Ṣé ènìyàn méjì yẹn àtàwa ta jẹ́ ẹnìkẹta, ṣé àwa yẹn nìkan ni gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lílẹ̀ káàrọ̀ òjìrè lénìí, ṣé àwa nìkan ló kàn ni? Kódà bí ẹ̀sìn ńlé, ṣé ẹ̀ẹ́nẹ́bí ńlé ni? Ẹ̀yin tẹ́ ti jápa, mú kí yẹn kú oríire o. Àwa ń bọ̀ wá ṣẹlẹ̀ o. Ẹ̀yin tẹ́ ti jápa, mú kí yẹn kú oríire o. Ṣùgbọ́n ẹ má wá dá wa dá o. Ẹ má dá wa dá o. Ẹ má dá wa dá o. Bó jẹ́ ẹbí kan sí méjì, bó tẹ̀ possible pé àtìyàwó àtọmọlẹ tí kó lọ, ẹ sì máa nẹ́bí náà. Ẹ máa nẹ́bí síbí. Torí pé Ọ̀tẹ́dọ́lá gan ò tí ì rí gbogbo ẹbí ẹ̀ kó jápa. Bẹ́ẹ̀ ni, ibi táwọn yẹn tó náwó tó ni wọn ò tí ì rí gbogbo ẹbí wọn kó jápa. Now, mo béèrè ìbéèrè kan, ààrẹ ń dá mi lóhùn. Mo ní àwọn ọba méjì tẹ́ ń wò lójú àwòrán wọn wàyí, ta ló remember wọn? Ta ni ẹni tó rántí wọn? Ta ni ẹni tó rántí ojú méjì yìí, bàbá méjì yìí tí wọ́n ti fi kú ju gbogbo wa lọ? Àtọ́ wà láyé náà wọ́n jù wá lọ náà. Ṣé ti ipò ni? Ṣé ti ọjọ́ orí ni? Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà ti ṣe ilẹ̀ káàrọ̀ òjìrè, ẹni tó bá ti kú, even nínú Bible gan, ẹni tó ti kú, bí ó jẹ́ ọmọ kékeré ni, ó ti ju gbogbo ẹni tó wà láyé lọ. Bẹ́ẹ̀ni. Ní ìpínlẹ̀ Èkìtì, yọ̀ǹda Ìkọ̀lé local government, ìkan wá láti under Ọ̀yẹ́ local government, ìkan náà láti under Ìkọ̀lé local government. Ní Ayédùn, ta ló rántí? Màá rán wa létí tàbá bóyá àrántí ni, bóyá àdẹ̀mọ́mọ́ máa fẹ́ dáhùn ní under comment section. Àmọ́ kò sẹ́ni kankan tó ń ṣọ̀yìn. Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ yẹn lẹ ẹ̀ṣin ń bẹ̀rù, kò sí anybody tó ń ṣọ̀yìn. Bẹ́ẹ̀ni. Àwọn ọba yìí ni ọba tí àwọn agbésùmọ̀mí darandaran tí wọ́n gba ẹ̀mí lẹ́nu wọn ní bí ọdún bíi méjì sẹ́yìn. Ṣé ẹ ti rántí? Àwọn ọba méjì ni. Ṣé ẹ wò wọ́n bẹ́ẹ̀? Àwọn ọba méjì yẹn ni. Yes sir. A fi ń rán gómìnà ìpínlẹ̀ Èkìtì létí. Yes, kí ló dẹ̀ jẹ́ ká fi ń rán wọn létí ni wípé màá tún repeat ẹ̀, wọ́n ṣe àwọn iṣẹ́ kan ní same local government yẹn nígbà yẹn. His Excellency, a nílò iṣẹ́ yẹn padà, but ó lè jẹ́ method mi lẹ máa lò. But àwọn adviser tí wọ́n advice yín gbà yẹn, mo pé kudos fún wọn. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ rò wípé nǹkan tẹ́ lè ṣe ní tẹ́lẹ̀ ṣe tó work, ṣe gan ẹ kúṣẹ́. Àwa sọ, àní tẹ́ bá ṣe dáadáa, àwa máa sọ. Ibi tó bá dẹ̀ kò jẹ́ káàtó, tá bá pè sí àkíyèsí, kò ṣe pé a kórìíra yín. Ẹ̀tọ́ wa ni láti pé ká béèrè. Ẹ̀tọ́ wa ni. Ààbò yín. Ẹ ṣeun tí à ń fẹ́. Ẹ rí i pé àwa náà la máa jáde síta. Bó tẹ̀ ṣe jẹ́ pé àwa ò lè máa campaign fún yín. Ohun tí táwa gbé dání ó yàtọ̀ totally. Ṣùgbọ́n tí ẹ bá ṣe dáadáa, tí bá jáde síta, tí bá wá gbóríyìn fún yín,
ẹni tó bá kọ̀ sọ̀sọ̀kúsọ pé bóyá o ti darapọ̀ mi tẹ̀ ní dá lóhùn ìyẹn ò dẹ̀ ní pé kẹ́ tún ṣe mí kí tún máa jáde màá tún jáde His Excellency. Ìgbésẹ̀ tí ẹ bá wa gbé ní Ìkọ̀lé local government tí àwọn àgbẹ̀ tí wọ́n fi ń lọ oko tí wọ́n free láti bí ọdún mi mélòó kan sẹ́yìn tó bá wa gbé ìgbésẹ̀ míì àwọn ará ibi ti padà wọlé sí Ìkọ̀lé local government. Àwọn àtìláwí dáràndáràn wọ́n ti padà wọlé o, wọ́n ti padà gba ti Kwara wọlé o, kó tó di pé wọ́n á sọ àwọn ìlú wa dá ohun tí wọ́n sọ Ìfẹ́lódùn local government dá, ohun tí wọ́n sọ Èkìtì local government dá ní Kwara, kó tó di pé yẹn máa ṣẹlẹ̀. Ẹ bá wa gbé ìgbésẹ̀, ẹ bá wa gbé ìgbésẹ̀. Torí pé lọ́jọ́ náà lọ́hùn tí àwọn ọba méjì yìí tí wọ́n jọ́ lọ́rùn nípè, ọjọ́ kejì ẹ tẹkọ̀ létí àjọ débẹ̀ ni. Mo dẹ̀ mọ ọ̀rọ̀ tí ẹ sọ tó wú àwa lórí. After ẹ̀ ìgbésẹ̀ tí ẹ gbé ó ṣiṣẹ́ gan. His Excellency Gómìnà Oyèbánjí. Torí pé àwa náà lè máa ṣe gómìnà ní lórí o. Táwọn ará ibi bá lọ take over ẹ lè lọ ẹ̀rín wọn lọ sọ pé ẹ fi lọ ń ṣe campaign ẹ lọ gbégbá ìbò. Koiki Media will bring the work closer to your doorstep. Today be the 21st of February 2026. Gómìnà Ayédàtiwá tí ẹ bá kọ̀ láti rescue Ondo State ìtàn asán nípa tiyín. Ẹ ń pín mọ́tò fáwọn ọba, àwọn náà wọn ò lè reject ẹ̀. Àmọ̀dí wọ́n fi tijó tayọ̀ wọ́n fi ń gbà lọ́wọ́ yín látàrí pé kí wọ́n lè support yín fún second time. Mò ń sọ̀rọ̀ nípa Ondo State Governor. Since tí ẹ̀dẹ̀ ti débẹ̀ ọ̀rọ̀ insecurity everyday by the nílé Àkúrẹ́ North kò fọjọ́ kan dáwọ́ dúró rí o. Ìwọ lè má rí lórí ìwé ìròyìn ṣùgbọ́n kò fọjọ́ kan dáwọ́ dúró rí. Ta ló rántí ìgbà tí wọ́n pa ènìyàn 30 something ní same Àkúrẹ́ North tí wọ́n ti pa ọba yìí náà ní same local government. Can we continue like this? The answer is no. The answer is no. We can't. Ọ̀gá yín Akérédolú kọ́nà bá wa fọ̀run kẹlẹ́ kan sí. Ó ṣe gudugudu méje when they are talking about insecurity. Ó dẹ̀ ní ẹ̀jẹ̀ tẹ̀ jẹ́ fún wa lọ́jọ́ òkú gómìnà Akérédolú. Ṣùgbọ́n lénìí ẹ ti fail àwọn Ondo State o. Ẹ ṣe àtúnṣe. À ń ṣe ọ̀tá yín, à ń ṣe enemy yín, ṣùgbọ́n ẹ ṣe àtúnṣe. His Excellency ẹ ṣe àtúnṣe. His Excellency gómìnà Orímisàn Ayédàtiwá ẹ ṣe àtúnṣe. Ẹ bá wa ró àwọn local security ní agbára. Bẹ́ẹ̀ ni àwọn other governors nílẹ̀ Yorùbá ẹ bá wa ró àwọn local security wa, ẹ bá wa ró wọn ní agbára. Ẹ̀yin ọba náà ọ̀rọ̀ kàn yín o. Ẹ̀yin ọba kan ọ̀rọ̀ kàn yín o.
Màkàn ẹ má bínú mi ò tó pè wájú yín ṣùgbọ́n màkàn oyè tó kọ́ ara Ìwó ó ń bọ̀ wá kọ́ ara Idẹ àtiwọ́ tó ń gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ káàárọ̀ òjíire Fúlàní ò ní dá ẹ sí o bẹ́ẹ̀ ni tí ẹ bá dákẹ́ tẹ́lẹ̀ ẹ̀ ní gbèsè everybody àjọ máa jẹ breakfast ni bẹ́ẹ̀ ni wàláì ajé ń gbọ́ everybody ló máa jẹ breakfast Fúlàní ò mọ̀jú ogo ó dàbí ọ̀rọ̀ iná ni tí iná bá ti lè bá rùn gbàì kò mọ̀jú ẹni tó dá mọ́ o kò mọ̀jú ẹni tó dá mọ́ ẹni tó dá títì ni tó bá rò bóyá òun lòún dá títì tó padà lọ já náà mọ́ mọ́tò lẹ́nu lójú títì tó dà ibẹ̀ ni mọ́tò apá sí o bẹ́ẹ̀ ló ṣe rí o bóyá òṣìṣẹ́ fún Fúlàní ni o bóyá òṣìṣẹ́ fún Fúlàní ni o wọ́n jọ máa pa everybody ni yálà ó sọ pé ìwọ ọba ibì kan kinní kan ibi ẹnìkan ló ń ṣiṣẹ́ fún kinní kan ló ń ṣiṣẹ́ fún Fúlàní á gé orí anybody when it is time the best ni wípé ẹja sowọ́ papọ̀ ẹ̀yin ọba tó kù ẹ sowọ́ papọ̀ mọ́ bàbá wa ọba Adéwọ̀lú Ládọjà àti bàbá wa Ọ̀ọ̀nìrìṣà èyí tí ẹ fi máa da ilẹ̀ Yorùbá rú ẹ sowọ́ papọ̀ mọ́ ọba méjì yẹn ẹ ṣeun tó tọ́ ẹ ṣeun tó tọ́ ẹ̀yin tẹ́ wá ní màálù sí abẹ́ Fúlàní náà kò sí wàhálà o kò sí wàhálà àjọ kan everybody ni tó bá torí business torí èrè tó fẹ́ rí lórí màálù tó rà sí abẹ́ Fúlàní tó wá fi ẹ̀mí ọmọ káàárọ̀ òjíire tó ń risk ẹ̀ á kan everybody bẹ́ẹ̀ni á kan everybody à ní bẹ́yìn mọ́ pé kẹ̀yí bá wọn ṣe business papọ̀ jọ continue business yẹ pẹ̀lú Fúlàní continue business pẹ̀lú Fúlàní ire o.